Ẹ ǹlẹ́ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáláyé. Mo fẹ́ kọ́ wa ní ọgbọ́n kan. Wọ́n pè ní wárápá. Àwọn onígẹ̀ẹ́sì a máa pè ní epilepsy. Wárápá ayé fi ṣe ni. Wárápá èèyàn alárùn rẹ̀ la láti bí làákàyè àti nǹkan míì. Wárápá máa ń fi ni ṣẹ̀sín ni. A máa gbaṣọ lára gbajúmọ̀. Bẹ́ẹ̀ ni, ọyẹ mú gègé yẹn kọ̀ọ̀kan ẹ̀. Ẹ gbọ́, ẹ mú gègé yín kẹ̀kọ́. Wọ́n ń pe kíní kan ní lẹ́wù ọ̀pẹ. Lẹ́wù ọ̀pẹ. Lẹ́wù ọ̀pẹ yìí, ara igi ọ̀pẹ ní wà lókèlókè. Yìí lẹ̀ mọ́ igi ọ̀pẹ lókè ni. À á ṣí báyìí ni. Ọ̀tá inú ìrókò. Ọ̀tá kí ni mo pè é? Ọ̀tá inú ìrókò. Ìmí ọjọ́ ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Ẹni kọ́ máa fomi lò ó láàárọ̀ lálẹ́. Pàápàá jùlọ ìgbà tó bá mú ẹni náà tí a bá lò ó fún, yóò pọ̀ o. Agbára Ọlọ́run yóò pọ̀. Ẹjọ́ pọ̀ sínú kòtò ni. Ṣẹ̀gbọ́, kẹ wá wa yẹ̀pẹ̀ dí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre Àbọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +2348032983298 +2348133155111. Àyè béèrè ò sí fẹ́ anybody o. Wọ́n tó bá máa béèrè wá join private group ni. 10,000 ni wọ́n fi ń join rẹ̀. Tó bá ti lágbára rẹ̀ yá dúró jẹ́jẹ́ rẹ̀. Ìbéèrè nípa àkọsẹ̀jáyé ẹni àbí ìtọ́jú ara ẹni lánàá ìwé àti ìwé ẹ̀ka sí wa. Owó ní ọ̀nà yín. A dára fún wa o. Yọ́ yẹ wá kò ní yé ẹ lẹ́ o. Bí iṣẹ́ yìí bá dọ́dọ̀ rẹ tó fẹ́ kọ́ jẹ́ fún ọ, ó kéré tán èèyàn 10 kó pin kọ́ dọ́dọ̀ rẹ̀. Àbí kẹ́ sẹ́ndì ẹ̀ sínú àwọn gúrúùpù bí tẹ́ bá wà. Wọ́n ṣàdúrà fún yín. Tọ́, ẹ mú nọ́mbà yìí ọ̀dọ̀ lẹ́ẹ̀kan sí. +2348032983298. Gbà kan sí +23481 3315511. +23481 3315511. Ẹ̀yọ̀ fún iná bọ̀ orílẹ̀-èdè Benin. +22954651928. +22954651928. Ẹgbà kan sí +22954651929. +22954651929. Yọ́ yẹ wá kò ní yé ẹ lẹ́. N ta fẹ́ lẹ́lẹ́dùá ṣe, ìta fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa. Ire o, èrè kàbí.